nígbà tí mo jí mi ò bá aṣọ nǹkan lọ́rùn mi mọ́ mo ṣáà wò pé aṣọ mi tí mo wọ̀ dà ìhò ni mo bára mi òtútù yẹn kò ló ta mí jí tí mo fi jí mo rántí pé a lọ sí patí lánàá bó tiẹ̀ jẹ́ pé wọn ò sọ pé patí là ń lọ fún mi mo dì rántí pé mo mu kankan ní patí yẹn mo mu squishes ní patí yẹn nígbà tí mo ta tí adélé mo rántí pé mo wọnú ilé nǹkan tí mo mọ̀ wọ́n náà nìyẹn kò certain kò sure fún mi dáadáa bó wà lọ́sọ̀ ṣe kúrò lára mi ó bó síta mo bá àbúrò ọkọ mi yìí Moses pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n jókòó sí sitting room tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n rẹ́rìn mo kọjú sí Moses mo ní ṣé mi ì ṣáà fọkọ̀ lánàá wọ́n jẹ́ kó yé mi pé mi ò fọkọ̀ mo nítorí pé mi ì bá sọ lára mi nígbà tí mo jí ṣé èkó bí ojú agbo ni mo ti bọ́ sọ́lẹ̀ wọ́n níbẹ̀ ọkọ̀ mo ti bọ́ sọ́lẹ̀ pé adélé pé ìgbà tí mo bì mo bọ́ sọ́lẹ̀ àwọn bá mi fọ àwọn tètè bá mi fọ aṣọ yẹn gan mo ní mo búra sílẹ̀ mo ní kí ni kí ló ṣe mí pé kí n lọ jàre wípé irú mi báyìí pé mi ti wà mọ́ tí kí ni mo mú squishes kékeré mi ti pé ẹni pé sóbò ní kíní ẹ̀ kò ṣe squishes so ẹtí tí ẹ lo kíní mọ́ sóbò lẹ tó miss kíní nìsín ó ní kí ló ń ṣe mí pé ọmọ tòun ò máa kọ́ bọ́ ṣe máa mọ tí o kò ní mú kọ́ kékeré kó lọ fọ́kọ̀ọ̀pù bí tó bá lọ síbì kan mo bá dákẹ́ mo gbá ká mú ẹ̀ torí pé kí ni mi ò ní nǹkan tí mo fẹ́ ṣe mo ṣáà wọlé ṣúlẹ̀ ẹjọ́ yẹn ara mi ò yá sí àwọn sọ pé mo bọ́ra sílẹ̀ ń wò ṣojú ẹ̀ yẹn ara mi ò yá sí i lásìgbà yẹn tí n bá wà nínú yàrá bóyá mo ti sùn kì í tilẹ̀kùn yàrá wa 2 bed ni ó dẹ̀ ní àrà tó máa ń lò ní tiẹ̀ tọkàn bá sílẹ̀ ló máa wá dúró tì mí tó máa fi dẹ́nà nínú yàrá mi tó máa fi sílẹ̀kùn wọlé mi ò ní mọ̀ akọ́rin rí ni mo ní a ní kí ló dẹ́rù ń bà mí pé kí ló ṣẹlẹ̀ pé báwo ni ṣé mo wà pa màá ní mo wà òkè pàṣẹ ìdílé kò lórí bẹ́ẹ̀dì sáré jókòó a ní kí ló dé tí mò ń ṣe bẹ́ẹ̀ ni pé kí ló ṣe mí pé òun rí pé ìgbà tí a ti lọ sí patí yẹn tá a ti dé èmi ti change pé mo change mo ṣe kíní kan wípé èèyàn ò mí nà án wípé ṣé tó ń bá jàbúrò òun ṣé òun ò lè rí òun mi ni pé èèyàn ò mí pé òun rí pé mo wà mo trọ pé òun lè rí pé fọ́ọ̀tì òun ni pé mo rò bẹ́ẹ̀ òun máa sọ fún bùrọ̀dá òun ni mo ní rárá pé tó bá tiẹ̀ dé èmi náà máa explain fún ó ní rárá o kí n má sọ fún o pé irú ọ̀rọ̀ òun fẹ́ sọ yẹn náà pé mo rí kó máa fojú burúkú wò mí ni pé kí n má sọ fún o kí n má mo ní kí n sọ fún un náà pé mo mọ tí o mo mu squishes o mi mọ̀ pé squishes ni ike mo dẹ̀ mu ó ní ok náà mo fẹ́ dànù wọn àti bùdá òun rú bùdá àwọn máa sọ pé òun mú mi lọ síbì kan pé òun lọ rọ èmi lọ́tí láì mi òun mọ̀ pé mi ò kí mú nǹkan bẹ́ẹ̀ mo ìpè sọ fún yẹn ní pé sóbò ni ó ní náà pé nǹkan tó fẹ́ sọ yẹn sí mọ̀ pé ó dangerous ni fẹ́ bá àárín òun àti bùdá òun jẹ́ ni ó ṣàmú sí mi lórí mi bá ní òkè mi ì ní sọ I promise when you promise me nobody will hear it from your mouth me nobody will hear it from my mouth mo ní I promise you ó dẹ̀ ní okay àǹtí ṣeun báyìí dákẹ́ ń bẹ̀ mí ní ìjọ tó wá bá mi nù yàrá yẹn lẹ́yìn ìgbà yẹn bí kí n dúró kí n máa wo TV kó ti dẹ́yìn mi kí n má mọ̀ kó rí mi ní kàkì bí kí n dúró kó fọwọ́ bò mí lójú bí a máa jọ ń play ludo tọkọ mi náà bá wà ní a máa ń play ludo bẹ́ẹ̀ tọkọ mi bá wà ní gan sẹ̀ gan ìmọ̀ àtọkọ mi máa ń ju àjọ máa wà níbì kan náà máa ń bì kan máa kọ́kọ́ mi ó yẹ gbé sàn ó yẹ gbé sàn ó yẹ gbé síwájú so a máa jọ bá ń ṣeré bẹ́ẹ̀ ni ẹ̀yin méjì ẹ̀ gang up léwu lórí àbí kíní kan so a máa ń ṣeré bẹ́ẹ̀ but ẹ mọ̀ bó ti rí òwò mi ẹ̀ bójú tó bá mi sọ̀rọ̀ yẹn ó ti gbé kúrò lára mi èmi náà ti gbé kúrò lára mo ti rò pé bọ́lá ń ṣe kọ́ nìyẹn àyàfi ìgbà tó di bí lẹ́yìn ìjọ mélòó kan mo wà nínú ilé ó bá bá mi nínú ilé tó bá ní pé ṣé mi ò fi code ni mo ní mi fi code ó ní mo ní yẹ kí n turn off AC bá lọ bí n bá turn off AC yẹn n bá jókòó bá ti mo jókòó ó wá jókòó sọ bọ́ nípa ẹ̀ mọ́ ọyìn wá fọ́kàn mi lọ́wọ́ ó máa ń lówó fún mi máa ń lówó ẹ̀ fún mi ó wá fọ́ ojú mi lọ ó wá fọ́kàn mi lọ́wọ́ ó bá ní you want this code ẹ jẹ́ dúdú ó sì báyìí kíni kan ló máa fọwọ́ pa mi lọ́wọ́ ó bá ní mo wà òkè
ó ní wáyé tí mo ń ṣe báyìí pé wáyé tí mo ń kọra mo ní no mo ní mo kàn wá òkè ni mo ní òkè ó bá ní kí n má wọrí nígbà yẹn pé kí n ṣáà ní sùúrù kó máa ṣe nǹkan tó ń ṣe ẹ̀tọ́ òun lòún ṣe gẹ́gẹ́ bí ọkọ mi ní ìwé kọ́kọ́ mi gbá yín mú pẹ̀lú pẹ̀lú lọ́kọ mi ṣe àbọ̀ sọ mi kẹ́ ẹ má pẹ̀lú lọ́kọ mi mọ́ bá jẹ́ ṣe bẹ́ẹ̀ ó ní ọwọ́ tí ẹ̀gún òwọ́ ọwọ́ ọkọ ẹ̀ ó ń gun òwọ́ àbájọ ń ṣeré ó bá ń fọwọ́ mi ṣeré the next thing wọ́n ní ṣé mi ò kì í miss ọkọ mi ni mo ní àgbà tí má miss nǹkan iṣẹ́ tó gbà ní tó bá wálé màá rí ó ní ẹ̀yìn ó try o bá fà mí mọ́ra ó ń bá mi sọ bẹ́ẹ̀ ni pé ó bá mi kẹ́dùn ó try o ó bá gbé orí mi ó bá gbé sáyẹ̀ ló bá fà mí mọ́ra mi wà comfortable kò sáà ní ẹ má wọrí ó ní wáyé ó ní relax jàre kí ló ṣe ẹ ìjọ tó yọ ta lọ sí pàtí tó bì gbọdọ pé bí mo ṣe ń kó lọ́dọ̀ báyìí ló ń fà mí mọ́ra bí mo ṣe ń kó lọ́dọ̀ báyìí ló ń fà mí mọ́ra ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ yẹn mo ní kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe ń jọ yẹn èwo títí ń dẹ́ ọjà mi kí ni mo ṣe ń jọ yẹn kí ni mo ṣe ń jọ yẹn o ṣe ní ti ń fọ ni na you are just holding me nísùrù ká níwọ̀n lójú rẹ̀ èmi ló bá ṣe bẹ́ẹ̀ o ká níwọ̀n ó ní nǹkan tó ṣe ń jọ yẹn jẹ́ kí n ṣe fún ẹ ká ní ìwọ lèmi báyìí èmi ni ẹ ló bá ń fọ pa mí ní ó bá ń fọ ọkọ mi lára ó ní ẹ stop ó ní náà nǹkan tó ṣe ń jọ yẹn lòún ṣe fún ẹ náà ó ní nísùrù Ọlọ́run jẹ́ kí n ṣe nǹkan tó ṣe ń jọ yẹn fún ẹ bá ní mo ṣe àwọn nǹkan tó báyìí ó ní kékeré ni ó ní tí mo drag òun tí mo gbẹnu ẹnu mi bọ ẹnu òun mo ní no mi ní sírù kọbẹ ó ní Ọlọ́run mo ṣe ó ní òun dé fẹ́ rékọ̀dù níjọ́ yẹn o mo ní ògbọ̀dẹ̀ rékọ̀dù yẹn sí ó ní rárá òun ṣe máa rékọ̀dù mi níjọ́ yẹn ó ní òun rékọ̀dù mi ó nígbà tó ń sọ pé òun ò kíìsì mi gan pé mo bẹ̀rẹ̀ sí sọ pé no mo bẹ̀rẹ̀ sí pariwo pé òun láti kíìsì níjọ́ yẹn mo ní sọ mi àti kíìsì ó ní Moses ẹ jẹ́ ká sọ fún brọ́dà yín torí nǹkan yìí ó ní wà tá máa sọ it's between us now ṣebí kíìsì ẹ̀ mo ní kò kíìsì mi ní ìsìn tó fẹ́ kíìsì mo ní mo ṣe máa kíìsì ó ní kí ló wà ń bẹ̀ òkèjọ́ ìdọ́tí mo ti kíìsì ẹ̀ ní ìsìn ṣé ó lẹ̀ mọ́ ẹlẹ́nu mo ní èmi ò ṣe kí ni ẹwọ don't talk about it again bá dìde mo bá fẹ́ máa lọ bó ṣe padà wáyé bá járe àti ṣeun bó ṣe kẹnu bọ̀ mí lẹ́nu nìyẹn bí mo ṣe ń drag tó kò dáhùn the next thing ó ti gbẹ́nu débi àyà mi ó ti ń fàyà mi ó ti ń fẹ́ máa mo ní stop járe mo ṣàfi tìlú àga mo ní kó ló gbọ́ rọ́bìṣì gan-an ló dẹ̀ ṣe mí láìkẹ̀ járe ó ní kí ni mo gbọ́ rọ́bìṣì nǹkan tó ṣe gan tí tó ju eléyìí lọ I just want to mo fẹ́ kó ṣe ní real face báyìí kó má ṣe under the influence of alcohol mo ní so ẹ believe pé mo mọ̀ ṣe nǹkan tí mo ṣe ń jọ yẹn ni because ó ti jẹ́ kí n rò bẹ́ẹ̀ ni pé mo ṣe lóòótọ́ ó ní ó dẹ̀ sọ pé nǹkan tó wà ọ̀nà lọ́tí ń pọ̀ lọ́tí mu ó ní wọ́n pé bí àwọn ọmọ tí òun náà wà òkè jọ yẹn ni òun máa tí òkè kálíńjọ yẹn òun bá mi ní nǹkan papọ̀ ṣé mo máa mọ̀ mo ní but I sure pé ẹ bá mi ní ọ̀rọ̀ papọ̀ ó ní ó ní ṣé tóbìnrin bá bọ́bìnrin ní nǹkan papọ̀ tó bá jí ṣé kò ní mọ̀ lára ẹ̀ ni mo ní ìrẹ́ni sí lára mi Ọlọ́run I can't do such things to you mo ní are you sure ó ní yes mo ní torí ẹ̀rù ń bà mí o ẹ̀rù ń bà mí torí bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ní èso tí ń bà mí lẹ́rù tó kọ́ ń bá lọ ọmọ nísìn tá ló fẹ́ sọ fọ́kọ yìí ó jẹ́ ń parí tó kọ́ ń bá lọ ọmọ tá ló fẹ́ sọ fọ́kọ yìí ṣé mi fẹ́ sọ fọ́kọ ẹ̀ èmi Moses àsọ fọ́kọ ẹ̀ Làbákẹ́ fọkàn balẹ̀ ọkọ ẹ̀ ò lè mọ̀ are you sure Ọlọ́run ọkọ ẹ̀ ò lè mọ̀ mo jọ mo fẹ́ tọrọ kankan lọ́wọ́ ẹ̀ kí lè fẹ́ tọrọ lọ́wọ́ mi kí síkírìtì yìí kó má fi leak síta àwọn tó mo fẹ́ ká ṣe ní rí face mo ní a ṣe máa ṣe nǹkan báyìí ní rí face mo ní ewu nǹkan tẹ́ ń sọ ó ti ń pọ̀ jù mímì lọ bá dìde bá lọ ìgbà tí mo wọlé mo ṣáà ń ronú síbẹ̀ mo ṣáà bọ́ sínú ilé ìgbà tí mo wọlé mo ṣáà ń ronú pé kí ni mo fẹ́ ṣe báwo ni ìfẹ́ ṣe báwo ni ìfẹ́ bọ́ kó lọ́wọ́ bọ̀bọ̀ yìí bá pe nọ́mbà ọkọ mi nígbà tí mo pe ọkọ mi kò píkọ̀ ní nọ́mbà bísí nígbà tó pẹ́ dé ọ̀dọ̀ wọn ò jẹ́ kí n sábà lọ because orí omi náà máa ń sábà wà bá tó pe ọkọ mi padà ó bá ti ring bá ní hello bá ní hello àmú ní mo dẹ̀ sí pé láti tẹ̀ kan ó ní ìmọ̀ àti Moses àjọ ń sọ̀rọ̀ mo ní ojú bẹ̀rẹ̀ sí mo bẹ̀rẹ̀ sí òkè ní o náà ti sọ fún mi má bínú sí pé o kò tẹ̀lé kí n rojọ́
má bínú sí bó sì sọ ó lóun bẹ